Àlàbí Yétúndé àti ìyá Esabod mà tún ti gbé pẹ́rẹ́gì ìjà kaná báyìí o. Ta ni yóò bá wọn sọ lórí iná? Níṣe ló sì ń hó mọ̀sùwọ̀sù. Èyí ni ohun tí ó ń ṣẹlẹ̀ láàrin Yétúndé Àlàbí àti ìyá Esabod lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tí àwọn olólùfẹ́ Jìgan Bàbá Ọjà mà tún dápàrá lé lórí bí wọ́n ṣe ń lé Jìgan Bàbá Ọjà kúrò ní Saudi ìyẹn ní ọdún tí ó ré kọjá? Bí a ti ṣe ń wo umrah lọ́ọ̀kan, èyí ni ohun tí wọ́n sọ. Ọ̀rọ̀ DNA test ọmọ Mohbad yẹn Láyà Malọ́bámà tó ti rú jáde, èyí sì ni ohun tí adájọ́ tún sọ lórí ọ̀rọ̀ náà. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ǹjẹ́ ẹ̀yin náà ṣe ìrántí ohun tí ó ṣẹlẹ̀ sí Jìgan Bàbá Ọjà pẹ̀lú bí wọ́n ṣe lé kúrò ní Saudi ní ọdún tí ó rí kọjá o? Bí àwọn olólùfẹ́ òṣèré yìí ṣe ń wo umrah mi ìyẹn ti ọdún ìlọ́ọ̀kan, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo fún àwọn olólùfẹ́ wọn o. Níṣe ni àwọn ènìyàn mà tún rántí bí wọ́n ṣe lé Jìgan Bàbá Ọjà, ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa, kúrò ní Saudi ní ọdún tí ó rí kọjá o. Ní ọmọkùnrin yìí sì ti ṣe ìrántí ohun tí ó ṣẹlẹ̀ sí Abímbọ́lá Kazeem ìyẹn Jìgan Bàbá Ọjà ní umrah eléyìí tí ó rí kọjá, tí wọ́n dá Jìgan Bàbá Ọjà padà sí Saudi o, tí wọn kò sì jẹ́ kó wọlé. Ṣebí Jìgan ló kúkú lọ sí pápákọ̀ ojú òfurufú ti ìpínlẹ̀ Èkó tí ó sì tẹ bàálù létí tí ó sì gba Saudi. Ṣùgbọ́n ohun tí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu ni wípé òṣèré yìí kò lè wọ Mẹ́kà. Oníṣe ni wọ́n sì dá padà ní ojú ọ̀nà. Kí wá ló ṣẹlẹ̀ gan-an? Ìròyìn ti gba orí ayélujára kan lórí ọ̀rọ̀ Jìgan wípé àbí ó ti tako òfin àwọn orílẹ̀-èdè ọ̀hún ni. Kódà ṣe ni ọ̀pọ̀lọpọ̀ tún sọ ọ́ pọ̀n wípé àbí ṣe ni Jìgan gbé ọjà lọ sí Saudi ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò mọ̀ rí bẹ́ẹ̀. Kazeem kì í bá wọn sí nínú ohun rúdurùdu tí kò dáa rárá o. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ni ó jẹ́rìí rẹ̀ wípé Jìgan Bàbá Ọjà kì í dán irú nǹkan bá ń wò. Àìṣe ìwádìí tí ó múnádóko gan ni ó ṣe àkóbá fún ọmọkùnrin yìí ní ájì ọdún tí ó ré kọjá o, tí ó sì mú kí wọ́n dá padà ní Saudi tí wọn kò sì jẹ́ kí ó wọ Mẹ́kà. Ṣebí físà Amẹ́ríkà eléyìí tí ó wà fún àwọn òṣèré wa tàbí àwọn olórin gbajúgbajà tí wọ́n máa ń pè ní entertainment visa ni ó kúkú wà ní ọwọ́ Jìgan Bàbá Ọjà lọ́dún náà. Àwọn ẹ́jẹ̀ǹtì ti Jìgan sì lọ bá àwọn ni wọ́n mà sí lọ́kàn wípé kò nílò láti lọ gba físà mìíràn, èyí tí ó wà ní ọwọ́ rẹ̀ yóò gbé dé Saudi o, tí wọn yóò sì jẹ́ kí ó wọlé. Gbàrà tí Jìgan Bàbá Ọjà sì tẹ bàálù létí tí ó sì dé Saudi tiẹ̀, bí wọ́n ṣe yẹ físà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wò, wọ́n ní físà tí ń bẹ ní ọwọ́ yín yìí kì í ṣe fún físà tọ́rìsì o. Àwọn tí ó bá ní físà tọ́rìsì nìkan ló lè wọlé o. Físà ẹ̀ńtátẹ́nà àwọn olórin tàbí òṣèré ní ń bẹ ní ọwọ́ rẹ̀. Fún ìdí èyí, ẹ ó padà sí orílẹ̀-èdè tí ẹ ti ń bọ̀ o. Èyí ni ó fà á tí Jìgan Bàbá Ọjà kò fi lè wọ Mẹ́kà ní ọdún tí ó ré kọjá o, tí ìròyìn burúkú sì ti gba orí ayélujára kan bí ọmọkùnrin náà ṣe dé. Ṣùgbọ́n ohun èyí tí ó ṣẹlẹ̀ gangan fúnra rẹ̀ ni ó fi ẹnu ara rẹ̀ ṣàlàyé o, tí ó sì ní kí àwọn ènìyàn máa ṣe ìwádìí dáadáa kó tó di wípé ó tẹ bàálù létí o, tí ó sì gba Saudi lọ. Èyí sì jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn ènìyàn tí ó sì múra láti lọ sí àájì ti ọdún yìí o. Ẹ ṣe ìwádìí dáadáa kí ẹ tó tẹ bàálù létí. Ẹ má jẹ́ kí wọ́n dá yín padà kí ẹ tó wọ Saudi o, tàbí kí ẹ dé ọ̀hún tán kí wọ́n á dá yín padà. Ẹ ṣe ìwádìí dáadáa o. Ọ̀rọ̀ Àlàbí Yétúndé àti ìyá Esabod ló mà ti di iṣu atayanyan lórí ayélujára o. Àlàbí Yétúndé tí àwọn ènìyàn sì tún mọ̀ sí Àṣàbí Official àti ìyá Esabod ló mà tún gbé pẹ́rẹ́gì omi ìjà ńlá kaná báyìí. Ìyá Esther Aboderin tí àwọn ènìyàn sì tún mọ̀ sí ìyá Esabod náà sì ti múra ìjà ńlá pẹ̀lú ọmọdé òṣèré yìí. Ìyá Esabod ló kúkú gbé fọ́nrán kan jáde tí ọmọdékùnrin tí wọ́n ń pè ní Irish the Big D ṣe fún Àṣàbí Official jáde lójú agbo. Fọ́nrán yìí tí sì ń fò káàkiri nígbà tí Irish ṣe fídíò fún Àṣàbí Official tí ó sì kí Àṣàbí Official dáadáa, tí ó sì ní gbogbo Liberia kò ní bàjẹ́ o. Bí nẹ́tíwọ́ọ̀kì ni. Nígbà tí ìyá Esabod yóò jáde ṣe ni ìyá Esabod wípé gbogbogbò TV ni ọmọkùnrin yìí wí. Ni ìyá Esabod bá gbé ọ̀rọ̀ náà sórí ìkànnì rẹ̀ ti Instagram rẹ̀ wípé òṣèré yìí ni ó wà lẹ́yìn gbọ́ àplọ́gì o. Ó ní kódà ó wà pẹ̀lú òṣìṣẹ́ tí ń bá Lizzy Anjorin ṣiṣẹ́. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Èyí ni àwọn ènìyàn sì gbọ́ tí wọ́n sì ń drag Àṣàbí Official lórí ayélujára. Èyí ni ó fa ohun tí ọmọdé òṣèré yìí fi jáde síta wípé ìyá Esabod, ẹ̀sùn ńlá gbáà ni èyí tí ẹ fi kàn mí o, tí ó sì ti di dandan
dandan kí ẹ mú ẹ̀rí ńlá yín jáde bọ́ síta. Ẹ jọ̀wọ́ mà, ẹ má ṣe bà mí ní orúkọ jẹ́ o. Láìsí ẹ̀rí tí ó dájú, ẹ ó fi ojú ba ilé ẹjọ́. Kí ló dé, ṣé ẹ fẹ́ bà mí ní orúkọ jẹ́ ni? Ẹ jọ̀wọ́ ẹ má ṣe bà mí ní orúkọ jẹ́ ní rárá àti rárá o. Ẹni tí wọ́n sì ń sọ wípé ó sọ̀rọ̀ yìí gan, tí ó jẹ́ ajáde síta láti sọ wípé òun ò dárúkọ ohun tó ń jẹ́ Gboah TV o. Ẹ lọ gbọ́ dáadáa o. Ó ní ohun tí òun sọ ni wípé gbogbo Liberia TV kò ní bàjẹ́ o. Lẹ́yìn gbogbo àlàyé tí àwọn ènìyàn ṣe lọ́tùn lósì wípé ọ̀tọ̀ ni ohun tí ìyá Esabod gbọ́, ọ̀tọ̀ sì ni ohun tí ó gbé jáde sí orí ayélujára. Ìyá Esabod bá bọ́ síta lánàá lórí ìkànnì rẹ̀ Instagram, tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì sí Asabi Official wípé irú kàtìkàtì wo nìyẹn, wípé ṣé bí ó yẹ kó wá bá òun lẹ́yìn ni, wípé màmí ọ̀rọ̀ tí ẹ máa gbé sí orí ayélujára yìí kò máa rí bẹ́ẹ̀. Ó bá bọ́ sí orí ìkànnì rẹ̀, ó wá ń lọgun tantan wípé kí èmi mú ẹ̀rí tí ó dájú wá. Ó ní àrífín gbà ní Asabi Official rí òun fín. Ó ní kódà òun ò tiẹ̀ wá ní evidence kankan kó lọ gbé ọlọ́pàá rẹ̀ wá o. Tí ó bá sì gbé ọlọ́pàá rẹ̀ dé, òun ó ní òun ò ní ẹ̀rí kankan kí wọ́n gbé òun lọ sí ilé ẹjọ́. Èyí ni àwọn ènìyàn rí lórí ayélujára, tí àwọn ènìyàn sì kọ ìyà tí ó dára sí. Bẹ́ẹ̀ ni àwọn kan sì kọ ìyà tí kò dára sí. Àwọn kan sì ní ohun tí ìyá Esabod yìí ṣe kò tí ì bàjẹ́, ṣe ló sì sọ ni. Àwọn kan sì ní kò sí sọ ohun ẹ̀sùn ńlá tí ó fi kan ọmọbìnrin yìí ó lè bà orúkọ rẹ̀ jẹ́. Báà ni àwọn kan sì ní gbáǹkó ni ìyá Esabod ń lò. Ó mọ̀ wípé òun ti ṣe àṣìṣe. Èyí ni ìjà ńlá tí ó ń lọ lórí ayélujára lọ́wọ́ láàrin Asabi Official àti ìyá Esabod. Ọ̀rọ̀ DNA test ọmọ Wùmí tí ó bí fún olórin tàkasúfèé Nìlélé Olúwalọ́ba tí a mọ̀ sí Mohbad ni ó tún ti di ohun tí ó gba gbogbo orí ayélujára kan báyìí o. Látàrí fọ́nrán kan tí ó jáde sí orí ayélujára lánàá òde yìí, níbi tí agbẹjọ́rò Wùmí ti ń ṣe àlàyé ibi tí ọ̀rọ̀ náà dé dúró lọ́wọ́lọ́wọ́. Ṣé ibi tí a kò bá sì gbàgbé, láti ọdún tí ó lọ ni wọ́n ti ń fa ọ̀rọ̀ ó ṣe DNA test, ó ṣe DNA test láàrin Wùmí àti bàbá Mohbad, tí bàbá Mohbad sì gbé Wùmí lọ sí ilé ẹjọ́ wípé dandan òun gbọ́dọ̀ ṣe DNA test fún ọmọ ọwọ́ Wùmí, ìyẹn Liam Alọ́ba, kí àwọn lè bá a mọ̀ dájúdájú wípé ọmọ òun ìyẹn Mohbad ni Wùmí bí ọmọ náà fún ní tòótọ́. Kí àwọn sì lè máa ṣe ojúṣe tí ó tọ́ àti èyí tí ó yẹ lórí ọmọ náà gẹ́gẹ́ bí bàbá fún un. Tí bàbá Mohbad sì gbé Wùmí lọ sí ilé ẹjọ́, tí adájọ́ sì pa á láṣẹ wípé kí wọn kó ṣe DNA test ọ̀hún ní ọ̀nà méjì. Ọ̀kan ní orílẹ̀-èdè wa ní ọsibítù tí ó yanrantí, àti òmíràn ní ìlú òkèèrè, tí aṣojú láti ìdílé bàbá Mohbad kan sì gbọdọ̀ wà níbẹ̀ níbi tí wọn yóò ti ṣe DNA test náà. Ṣùgbọ́n nígbà tí ó di àsìkò tí adájọ́ dá fún wọn, ṣe ni a rí bàbá Mohbad tí ó gbé fọ́nrán kan jáde tí ó ń tọrọ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fún òun lówó láti lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Tí ó sì jẹ́ pé láti ìgbà náà lọ́hùn a kò gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ DNA test mọ́. Ṣùgbọ́n lánàá òde yìí ni agbẹjọ́rò Wùmí ti gbé fọ́nrán kan jáde tí ó sì ń ṣe àlàyé lórí ibi tí ọ̀rọ̀ DNA test náà dé dúró. Ó wípé ṣe nílé ẹjọ́ ti wí fún àwọn wípé láti ọ̀dọ̀ bàbá Mohbad kí wọ́n wá hospital mẹ́ta kí wọ́n ó sì ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà fún Liam. Bẹ́ẹ̀ sì ni láti ọ̀dọ̀ Wùmí náà kí wọ́n wá hospital mẹ́ta kí wọ́n sì ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mìíràn. Níṣe ni ilé ẹjọ́ náà tún wá mú hospital kan fúnra wọn, ẹyọ kan láti ìtí bàbá Mohbad bá mú àti ẹyọ kan láti ìtí Wùmí náà bá mú fún àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Yóò wá jẹ́ mẹ́ta náà tí ilé ẹjọ́ yóò ṣe. Lẹ́yìn ìgbà tí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ náà bá jáde, wọ́n á wá gbé yẹ̀wò sí ara wọn kí wọ́n lè ní àrídájú bóyá Mohbad ni ó ní ọmọ àbí òun kọ́ ni ó ní ọmọ. Èyí ni arígbọ́ tí a sì fi ń tó ẹ̀yin olólùfẹ́ wa létí. Ẹ ṣé fún gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa.